ní o àtúkò dédé àkókò yìí ẹ sì káàbọ̀ padà sórí ìkànnì ìròyìn fẹ́lẹ́fẹ́lẹ́ online tv fákọ̀tì ìròyìn àkíkà tí ó máa yan àwọn ìròyìn tó gbẹnu tán ìròyìn tó níṣe pẹ̀lú ìwà ipá ìwà ọ̀daràn àti àwọn onírúurú ìwà lábì míì kì í ṣe pé àmọ́ láti máa fi dẹ́rùbà wá àmọ́ láti máa fi kẹ́kọ̀ọ́ ká tún lè jọ máa fi máa fi ti ayé ń yí lọ Sodiq Olúwaṣèyí lèmi jẹ́ Basharun bàbá tó bí mi lọ́mọ ẹ jẹ́ n kọjá lọ sí abala kejì lọ́hùn náà tí ń bá padà dé ẹ mọ̀ gbáwọn ìròyìn ọ̀hún lọ́kùnrẹ́rẹ́. ìròyìn fẹ́lifẹ́li TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà máa wò lóòrèkóòrè. mo kí ẹ káàbọ̀ padà láti abala kejì lọ́hùn-ún ẹ wá máa gbọ́ àwọn ìròyìn ọ̀hún báyìí lóní kùnkùndùn láti ìpínlẹ̀ Ògùn ilé-ẹjọ́ gíga kan tó fi kalẹ̀ sí ìpínlẹ̀ Ògùn ní àgọ́ ìwòye òun náà ló ti ní kí ọmọkùnrin kan ẹni ọdún 21 Adébánjọ Ṣẹ́gun kó lọ lògbà nínú ọgbà ìtúná fún odidi oṣù 6 péré báyìí o ní eléyìí náà ló ń di mímọ̀ látẹnu ẹni tí ó jẹ́ agbẹnusọ fún àjọ ẹ̀ṣọ́ àbọ̀rìnlàbòlú NSCDC ẹ̀ka ti ìpínlẹ̀ Ògùn ìyún Dike Ògbónáyà ló ń sọ di mímọ̀ lọ́jọ́ ọjọ́rú ọ̀sẹ̀ yìí wípé ìṣẹ̀lẹ̀ ọ̀hún náà ló kọ́kọ́ bẹ̀rẹ̀ ní ọjọ́ 19 nínú oṣù kejì nígbà tí ọwọ́ iléeṣẹ́ ọlọ́pàá tẹ kọ̀rọ̀ sí ọmọkùnrin ọ̀hún látàrí wípé ó jí adìẹ gbé ìyún ọmọkùnrin Adébánjọ Ògbónáyà ló ń sọ di mímọ̀ wípé lẹ́yìn tí wọ́n ṣe ọ̀pọ̀lọpọ̀ ìwádìí wọ́n rí i pé ọmọkùnrin yìí òun náà ló jẹ́ pé ó ti san irú aṣọ bẹ́ẹ̀ ṣòro ní oṣù kejìlá ọdún tó kọjá tó jí adìẹ aládìẹ gbé tó jẹ́ pé ilé ẹjọ́ nágọ́ ìwòye náà tó jẹ́ pé wọ́n yọ̀ǹda rẹ̀ wípé kò tí ì dá irú ẹ̀ṣẹ̀ bẹ́ẹ̀ rí pé ìyún sì jẹ́ ìgbà àkọ́kọ́ rẹ̀ ṣùgbọ́n báyìí ó tún ti wá ṣe irú ẹ̀ṣẹ̀ bẹ́ẹ̀ lábẹ́ onídàájọ́ OF Adétúntán nígbà tí ó máa gbé ìdájọ́ rẹ̀ kalẹ̀ ó ní ọmọkùnrin ọ̀hún látàrí pé ìgbà kejì rẹ̀ rèé o tó ń hùwà láabi ọ̀hún ó ní kó lọ sáré wò wá o kó lọ lògbà nínú ọgbà ìtúnra fún oṣù 6 péré kó lè lọ fi kọ́gbọ́n kó sì lọ fi kẹ́kọ̀ọ́ wálé ńbẹ̀ wọ́n ní ọgbà bẹ́ẹ̀ náà ní onídàájọ́ ọ̀hún tún ní kí ọmọkùnrin kan Kazeem Tóbíò tó ń jẹ́ ẹni 20 ọdún kó náà kó lọ lo oṣù 6 péré o nínú ọgbà ẹ̀wọ̀n látàrí pé òun náà jí ẹ̀rọ amúnáwá kan jẹnẹrétọ̀ eléyìí tí iye rẹ̀ ń lọ bí 120,000 naira látọwọ́ àjọ ẹ̀ṣọ́ àbọ̀rìnlàbò NSCDC àwọn náà ni wọ́n fi kélé òfin gbé èèyàn náà. ó dá nínú àwọn ìròyìn míì tó tún gbẹnu tán tí ń bẹ níwájú mi lásìkò ń lọ wá láti ìpínlẹ̀ Èkìtì o níbi ilé ẹjọ́ ti ní kí àwọn olùkọ́ méjì kan o kí wọ́n mọ gbèrè tí wọ́n kàn lọ gbà nínú ọgbà ìtúnirọ̀ kan lówó dídí ọdún 24 ńbẹ̀ o yún ọdún 22 fún ẹnì kọ̀ọ̀kan ilé ẹjọ́ gíga tó fìkàlẹ̀ sí ìpínlẹ̀ Èkìtì nílùú Adó Èkìtì gangan lọ́jọ́ Ṣẹ́gun ọ̀sẹ̀ yìí òun náà ló jẹ́ pé wọ́n ní kí àwọn kọ̀rọ̀ sí ọkùnrin méjì kan o tó jẹ́ wọ́n jẹ́ olùkọ́ kí wọ́n lọ mọ́ lògbànú ọgbà ìtúnirọ̀ látàkàn lọ́mọ lògbànú ọgbà ìtúnirọ̀ o títí di fún odidi ọdún 24 tanyányán látàrí pé wọ́n fi tìpátìkùkù bá àwọn ọmọ akẹ́kọ̀ọ́ tí ọjọ́ orí wọn kò tí tó ọdún 18 wọ́n fi bá wọn lájọṣepọ̀ o wọ́n ní orúkọ àwọn olùjẹ́jọ́ ọ̀hún àwọn olùkọ́ ọ̀hún Gbénga Àjíbọ́lá tó ń jẹ́ ẹni ọdún 43 nígbà tí olùkọ́ kejì ọ̀gbẹ́ni Ayọ̀délé Ọláòfẹ́ tó jẹ́ ẹni ọdún 52 wọ́n ní ìyẹn 20 ọdún náà ní mọ̀ ń jó wọn lọ́wọ́ wọ́n ti ṣẹ̀ṣẹ̀ wọn láti ọdún 2022 látọdún 2022 ló jẹ́ pé ni wọ́n ti fi kélé òfin gbọ́n sì wá síwájú ilé ẹjọ́ nínú oṣù kẹta ìyẹn lọ́jọ́ kejì bí ọ̀rọ̀ ṣe ṣẹlẹ̀ gan ni pé ṣẹ́rí ní ọdún 2019 gan tí wọ́n ti ṣe ẹ̀ṣẹ̀ ọ̀hún wọn ló jẹ́ pé ní ìlú Adó Èkìtì gangan ni wọ́n ti ṣe ẹ̀ṣẹ̀ ọ̀hún nígbà tí àwọn ọmọ tó ń wà lábẹ́ ọ̀hún tó sì mọ ṣàlàyé wájú ilé ẹjọ́ oníṣẹ́ rí olùkọ́ Àjíbọ́lá tiwọn ó ní àwọn jẹ́ olùkọ́ tí ń kọ́ àwọn ọmọ nípa ẹ̀kọ́ ẹ̀rọ ayárabíàṣá ìyẹn kọ̀ǹpútà tíṣà wọ́n ní lọ́jọ́ tíṣẹ̀lẹ̀ ọ̀hún ṣẹlẹ̀ wọ́n ní ọmọ òun ló sọdún mọ̀ pé olùkọ́ Ajíbọ́lá ló fún un ní igba owó náírà 200 naira tó sì ní kóun lọ dúró dè òun ní ẹ̀bá ọ̀nà lágbègbè ibì kan tán bá ti parí iléèwé tán wọ́n ní ọgbà bẹ́ẹ̀ náà ni ọ̀gbẹ́ni Ọláòfẹ́ táwọn náà jẹ́ olùkọ́ ni wọ́n tún mú ọmọ akẹ́kọ̀ọ́ míì náà wọ́n tún fóun náà ní owó béléńjà kan wípé kó lọ dúró ti ojúgbà rẹ̀ náà bẹ́ẹ̀ o nígbà tí wọ́n sì parí ilé ẹ̀kọ́ tó ń kọ́ ń ṣe làwọn méjèèjì ni wọ́n wá fi ọkọ̀ kan ni wọ́n wá fi gbé wọn bẹ́ẹ̀ wọ́n sì gbé wọn lọ sí ilé ìtura náà bá gba yàrá ńbẹ̀ wọ́n bá pín wọn mọ́wọ́ lẹ́yọ kọ̀ọ̀kan ọ̀gbẹ́ni Ajíbọ́lá ó mẹ́nìkan o ọ̀gbẹ́ni Ọláòfẹ́ ó mú akẹ́kọ̀ọ́ kejì náà wọ́n bá lọ fi tìpátìkùkù bá wọn lájọṣepọ̀ nínú
ilé ìtura ọ̀hún nígbà tí ọ̀rọ̀ wa mọ̀ bẹ́yìn yọ nígbà tí ẹni tó jẹ́ ọlọ́pàá olùpẹ̀jọ́ Kúnlé Ṣínà Adéyẹmí tí ó mọ̀ fi ìdíṣẹ́ múlẹ̀ nílé ẹjọ́ tó sì mọ̀ pé àwọn olùjẹ́rìí wọ́n pé àwọn olùjẹ́rìí takò wọn pé lóòótọ́ wọ́n san irú aṣọ bẹ́ẹ̀ ṣòro ìwà ọ̀hún òun náà ló sì jẹ́ ilé tó bani lọ́kàn jẹ́ púpọ̀ wọn kọ fún àwọn méjèèjì ní ẹ̀wọ̀n 20 ọdún lẹ́nìkọ̀ọ̀kan wọn kó tó di pé wọ́n tún wá bá wọn pín onídàájọ́ tó bá wọn pín ẹ̀wọ̀n ọdún méjì sí o tó fi ń jẹ́ ọdún 22 fún ẹnìkọ̀ọ̀kan wọn. Onídàájọ́ ó kọ̀ láti gba ẹ̀bẹ̀ wọn ó sì kọ̀ láti gba béèlì wọn ní àfi kán lọ ṣẹ̀wọ̀n lóní dandan lákòótán láti ìpínlẹ̀ Èkó ọmọkùnrin oníṣègùn kan rèé o eléyìí tí ilé-ẹjọ́ tó ti ní kó lọ lògbànàgbà tí wọ́n lọ fódìdí ọdún 14 gbáko báyìí látàrí wípé òun náà fi tipátipá fi bá ọmọdébìnrin ọmọ ọdún 10 ìbá alájọṣepọ̀ nípínlẹ̀ Èkó bọ́dọ̀ ṣe ṣẹlẹ̀ gan ni pé ṣe ní ilé-ẹjọ́ ní ọjọ́ ìṣẹ́gun ọ̀sẹ̀ yìí o òun náà ló ní kí ọmọkùnrin Ṣẹ́gun Ṣínà tí ó jẹ́ babaláwo oníṣègùn òun náà ló ní kó lọ sínú ọgbà ìtúnirọ̀ oyún ọgbà ẹ̀wọ̀n látàrí wípé ọmọbìnrin tí ó jẹ́ tí àrùn wárápándà láàmú tí ìyá rẹ̀ sì gbé wá sọ́dọ̀ bàbá òun láti wá tọ́jú rẹ̀ ṣùgbọ́n kàkà kó tọ́jú ọmọ òun ò níṣe ní ṣe ìtọ́wò lára ọmọ ọlọ́mọ. Onídàájọ́ Ramon Oṣòdì tí ò gba gbẹ̀rẹ́ nígbà tí wọ́n wá gba arákùnrin wá sílé ẹjọ́ òun náà ló kọ̀ láti gba ẹ̀bẹ̀ rẹ̀ ó ní ìṣe ni kó máa lọ sínú ọgbà ìtúnirọ̀ kó sì lọ kẹ́kọ̀ọ́ ńbẹ̀ ó ní ṣáájú oníṣègùn ọ̀hún ó tiẹ̀ kọ́kọ́ parọ́ wípé òun ò wá bẹ́ẹ̀ òun ṣùgbọ́n lẹ́yìn ọ̀rẹ́yìn ló mọ̀ padà wá jẹ́wọ́ wípé lóòótọ́ òun ni òun ṣí ọmọ òun láṣọ wo nígbà tí ìyá ọmọ òun gan tí ó mọ̀ sọ́dún wájú ilé ẹjọ́ wípé ń ṣe ni ọmọ òun ní àrùn wárápándà láàmú tó sì gbé lọ sọ́dọ̀ rẹ̀ láti lọ tọ́jú rẹ̀ òun ṣùgbọ́n òun padà mọ̀ wípé ń ṣe ni ó mọ̀ fi tìpátìkùkù bọ́mọ náà lájọṣepọ̀ ṣùgbọ́n báyìí onídàájọ́ ó ti fún babaláwo oníṣègùn ọ̀hún ó ti fún lẹ́wọ̀n ọdún 14. Àwọn ìròyìn ọ̀hún kò ní jù báyìí lọ fún tàsìkò yìí o láti ìkànnì ìròyìn Fẹ́lẹ́fẹ́lẹ́ online TV ẹ sì má gbàgbé láti tún máa darapọ̀ mọ́ wa ẹ má gbàgbé náà láti subscribe sórí ìkànnì ìròyìn Fẹ́lẹ́fẹ́lẹ́ online TV Sodiq Olúwaṣèyí lèmi jẹ́ Bashar bàbá tó bí mi lọ́mọ títí ìgbà míì tẹ́tùmọ̀ pàdé wa ire àti àánú Olúwa bá kúmọ̀ bẹ́ẹ̀ nìkan kan wá gbé ó dàbọ̀. ìròyìn Fẹ́lifẹ́li TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà máa wò lóòrèkóòrè.